Alhamdulillahi alladhi lam yakhta'iz waladan wa lam yakul lahu sharikun fil mulki wa lam yakul lahu min adh-dhulli faqabiru takbira subhanallahi walhamdulillahi wa la ilaha illa Allahu akbar wa la hawla wa la quwwata illa billahil azim. Alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run ọba aláàánú, ọba olóore, ọba ọlọ́pọ̀ ìkẹ́, ọba tó tún fún wa láǹfààní láti rí òní tí í ṣe ọjọ́ 13 nínú oṣù Ramadan. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run bàbá kan náà ládúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùfẹ́ wa, ẹ̀yin òǹwòran wa lórí ìkànnì Jígí Alára tí ẹ̀ ń bá wa tẹ̀lé ètò wáàsí àwẹ̀ bọ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀ Ramadan títí di àkókò yìí. A kí yín ní kíkí ọlá, a kí yín ní kíkí ọlá, kíkí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní a máa kí wa nígbà tí a bá dénú ilé onídẹ̀ra aljanna tí a máa kí wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò wáàsí àwẹ̀ níbi tí a ti máa láǹfààní láti bá àwọn ọ̀kan òjọ̀kan àáfàá àwọn sheik tá a máa bá wọn pàdé ní orí ètò yìí. Abala méjì ló wà lórí ètò yìí. Abala àkọ́kọ́ òun labala wáàsí àwẹ̀ níbi tí wọ́n ti máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi ń bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kejì ní abala ìbéèrè àti ìdáhùn. Orúkọ ọmọ òun wà ní ìjánu ọmọ. Abdulhakeem Adétọ́lá Adémọ́lá lórúkọ mi. Salamu alaikum. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ọ̀kan òjọ̀kan àwọn àáfàá náà ni a máa ń gbé wá sí orí ètò yìí. Àlejò wa pàtàkì wọ́n tún ti wà nínú ilé agbára fún tòní. Òdú ni wọn kì í ṣe àìmọ̀ fún olóko. Ẹni tí ẹ ti máa ń bá pàdé lórí ètò yìí láti gbàdégbà náà ni àwọn bàbá wa tí wọ́n wà lórí ètò pẹ̀lú mi tẹ́ ń wò lójú wòran yín. Àwọn náà ni bàbá wa Sheikh Alhaj Dr. Abdulsemiu Arikeosola Ọlátúndé Aláàdán. Bàbá ni wọ́n jẹ́ mufasiru àgbà fún mọ́sálásí Ànábì lónìgbà ní ìlú Òṣogbo. Àwọn ni chief missioner mọ́sálásí yìí. Bàbá wa assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, a dúpẹ́ fún Ọlọ́run ọba. Èyí tí ẹ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé oṣù ọlá, oṣù ìkẹ́, oṣù ìgẹ̀ tí a wà nínú rẹ̀ yìí, oṣù Ramadan. A ti wà ní ìdá kejì nínú ìdá mẹ́ta oṣù Ramadan. Òní ni ọjọ́ 13 nínú oṣù Ramadan. Kí ni àwọn ìṣesí tó yẹ kí a máa rí pẹ̀lú àwọn mùsùlùmí pàápàá jùlọ láàrin àwa ọ̀dọ́ nínú àwẹ̀ yìí? Bismillah. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Isnini ala rabbil bashar ala alladhi ata shibar ata alladhi ahya liwara ya asiri wala Isnini ala rabbil bashar ala alladhi ata shibar adọ́lẹ̀dí àyàlẹ̀ wàrọ̀ bí àṣírí wàhálà sọ. Àṣìbú kàmá àwòlá kàmí kọlíbí wàsánù fi wàlẹ̀ bàṣọ́rí wàmí lìsà ní mọ́tìlákì ìdíkiri ká sẹ́yìn. Àṣìbú kàmá àwòlá kàmí kọlíbí wàsánù wàlẹ̀ bàṣọ́rí wàmí lìsà ní mọ́tìlákì ìdíkiri ká sẹ́yìn. Ẹ jẹ́ ká sọpẹ́ f'Olúwa wa lórí àwọn oore rẹ̀ yìí, èyí tó ṣe wípé a ò lè kà tán bẹ́rù bá rònú. Ẹ jẹ́ ká sọpẹ́ f'Olúwa wa lórí àwọn oore rẹ̀ yìí, èyí tó ṣe wípé a ò lè kà tán bẹ́rù bá rònú. Bẹ́ẹ̀dà bá ronú wò, tó bá wo àti máa ṣe bọ̀ ìgbà tó ń ti dáyé, tí wọ́n ti ẹ̀bìyàn lérè pé odidi òtẹ́ ti dáyé, wọ́n fẹ́ dá wàhálà lẹ́nu yẹn, tí wọ́n ní ọdún mélòó ó ṣe wí, tí wọ́n ti ẹ̀bìyàn lérè pé oṣù mélòó tẹ́ ti dáyé ní àlọ́ ń bá èrò, yóò mọ̀ pé yóò abẹ́rẹ́ máa ṣì ń gbà náà pé oṣù tó ń ti dáyé, tí wọ́n á béèrè pé ọjọ́ mélòó lẹ ti dáyé. Wàhálà ńlá ni ẹ bá jẹ́ chartered accountant tọ́já sí pé òun lọ́mọ̀ ṣírò bí gbogbo nǹkan ṣe ń lọ, àwọn ni a máa ṣírò owó, ni a máa audit àkáǹtì. Bí wọ́n bá béèrè pé ó ti dé òtẹ́ ti dáyé, ó ti lò bí 60 years 70 years sẹ́yìn pé ọjọ́ tó lò ń bẹ̀ yóò lọ ń bẹ̀rù yóò máa kọ́ ni. Ṣùgbọ́n lọ́ọ̀ mọ iye ọjọ́ tá a lò,
ọmọ iye ìṣẹ́jú tá a ti lò ọmọ iye sẹ́kọ̀ndì tá a ti lò ó tún wá mẹ́rin tó kù ọba yìí náà la dúpẹ́ fún ọpẹ́ akọ́lọ́mọdé odògbò àfọ̀jọ̀gbọ́n ní àmúlì ilá ìhì àlálì ibà dìkẹ̀síratún. ní àmúlì ilá ìhì àlálì ibà dìkẹ̀síratún. wà á já lùúnà fani mọ́tò ìsìlámì. wà á já lùúnà fani mọ́tò ìsìlámì. tá a bá dúpẹ́ àlàáfíà tá a dúpẹ́ pé agbápá wa ó ṣe é gbé agbẹ́sẹ̀ wa ó ṣe é gbé a sùn ó ṣe é sùn a jí ó tún ṣe é jí a jẹun ọlọ́lẹ́nu wa a lè dúpẹ́ rẹ̀. alálẹ̀ ibadikasiratun. àfáà ní àmúlì ìláyì ìkẹ́ ọlọ́run àti ìdẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ́run ṣe fáwọn ẹ̀dá kẹsíratun ọmọ pọ̀ o láàyò sọ́nà àdàdá ẹnìkan ò lè kà tán àfẹn tó bá fẹ́ ka ìpè tí ń bẹ ńlẹ̀ tó lè ka ẹwọ́ òkúta tí ń bẹ ńlẹ̀ tó lè ka iye òjò tí ń bọ́ láti sánmà tó lè sírò rẹ̀ ló lè ka. wájà mọ̀túlì ìsìlámì. ó ní bàbá ti rájú pé àlàáfíà tán wàhájà lùkùn náà fani mọ́tòlì ìsìlámì ẹni pa jẹ́ mùsùlùmí gan-an ọpẹ́ ńlá ni lọ́tọ̀ sáwà láṣẹ ra bẹ́ẹ̀ ni mímọ̀ wáyé ràmá ni ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ ká lè wí kẹ́límà la ilaha illallah Muhammadu Rasulullah àánú ọlọ́ni ẹnu kọ́lọ̀ yọ̀ǹda rẹ̀ fún ata lè wí tá a fi di mùsùlùmí ó yẹ ká dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ ń lẹ́nìkan fẹ́ wí tọ́lọ́wọ̀n gbà fún tí ń ṣe láìláà lẹ̀ fẹ́ wí ọlọ́run sì lóhun ọ̀gbà àwa wí pé la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam eléyìí náà tọ́pẹ́ ọlọ́run wọ́n yẹ pé kúrò lọ́rọ̀ wa. amina. alasajẹ́dá Muhammad. lẹ́yìn náà a ṣe ẹ̀yìn fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. wọ́n ní aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. tó bá tún di lọ́run ọ̀gá lànà dé. aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́ o. aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. tó bá tún di lọ́run ọ̀gá l'Ànábì. aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. lẹ́yìn tá a ṣe ìfà sájẹ̀dá Muhammad sallallahu alaihi wasallam àwọn àlùfáà wa tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ ọlọ́run dákun bá kẹ́ wọn àwọn tí ń bẹ láì kíyàmá bá kẹ́ wọn àwọn tí ń bẹ láyé bá ṣe kẹ́ táyé fún wọn ọlá agbára ọlọ́run olóògùn ọlọ́run wọ́n ní bẹ́ẹ̀ kò ló bá júbà lẹ̀ ilẹ̀ ọ̀là ló fún àti júbà àwọn àlùfáà wa àṣẹ ìfún Muhammad àyìn ọlọ́run ń ta torí ẹ̀ jókòó atọ́kùn náà ní wípé kí ní àyà máa ń ṣe inú àwẹ̀ ní ẹ̀fí rojú rí ọlọ́run inú àwẹ̀ yìí àánú ó ṣe pàtàkì láti máa ṣàánú àwọn èèyàn nítorí pé oṣù àánú oṣù kẹ́ oṣù gẹ̀ lọ́lọ́run fi ṣe fún àwa ìjọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ sì rí pé gbogbo ẹ̀mí èṣù pátá ní ẹ ti dè mọ́lẹ̀ gẹ́gẹ́ bá Ànábì ṣe wí wọ́n ní gbogbo àwọn ọmọ èṣù àtàṣe ìtáni àtàwọn ṣàyàtìnù dájọ́ mọ́ rẹ̀ gbogbo wọn ní ti wà nóòdè tí wọ́n ti dìyàn pamọ́ síbi kan báyìí ẹ̀mí kéèyàn wá ṣe dáadáa yọ̀mọ̀ wá bẹ lọ́kàn àwọn èèyàn ẹ rí i pé ẹni tí ò fáwọn èèyàn ní sára láti bí ọdún kan ọdún ìní àwẹ̀ ní ọbọ̀ta ní ọmọ sára káàkiri bí mo ní fún yín ni o ní fún yín ni o nítorí pé búlúwa ti ṣe oṣù yìí nìyẹn oṣù gẹ̀ ni ẹni tó bá wá gbààwẹ̀ lillahi wa rasuli yìí torí ọlọ́run èèyàn fi gbààwẹ̀ kì í ṣe torí èèyàn àwọn àwẹ̀ kan bẹ jẹ́ ń pè ní sọ́ọ̀mù mùráyí àwẹ̀ kárí mi wọ́n ní wọ́n bi ẹnìkan léèrè pé ńgbò ló ti délẹ̀ pé ẹnìkan pàdé rẹ̀ nílùú kan wọ́n á bi arákùnrin yẹn léèrè pé màtá kàdámtà náà ńgbò ló débi àmọ́ pé ó ti wọ̀lú yìí ńgbò ló gbórí wọlé ó ní kọ̀dámtù mùsù ṣàárẹ̀ ni ó ní ó ti tóṣù méjì báyìí wà á nà sọ ìmọ̀ mùsù ṣàárẹ̀ ni kódà gan láti oṣù kejì tí mo ti délẹ̀ yẹn èyí gbààwẹ̀ ṣe ń gbẹ́ wọn àbí èèyàn máa fẹnu tú ládàáwẹ̀ tó bá ti ń sọ káàkiri ṣé ìmọ̀ ìpàláwẹ̀ ni mí ni ṣé ìmọ̀ ìpàláwẹ̀ ó ti di kárí mi ọlọ́run tí o gbààwẹ̀ fún ọmọ kan gbààwẹ̀ èèyàn torí èèyàn kọ ẹlòmí àwọn rò pé inú ilé tó ń wà gbogbo aláwẹ̀ ni wọ́n sọ nìkan ló máa jẹun ọwọ́ pọ́n àwẹ̀ lé òun náà wá ń bá wọn gbà tó bá jẹ́ mùsùlùmí yóò gbà ládàá rẹ̀ tí kì í bá ṣe mùsùlùmí wọn à ní kẹ́ni tí ṣe mùsùlùmí ó gbààwẹ̀
nǹkan ń fi bí parẹ́ torí pé mùsùlùmí ló ní àwẹ̀ Ramadan ṣùgbọ́n wọ́n tó bá wá já sí pé ọwọ́ kan àwẹ̀ lé ládàá rẹ̀ tó ń dá dúró lọ́tọ̀ọ̀dọ̀ Ọlọ́run nítorí pàníyàn tó bá fi ṣe ni wọ́n ní gba ọ̀rọ̀ kan wá pé anna Májúsì ya ọkùnrin kan tó jẹ́ oníṣàngó ẹni tí máa ń sin iná àwọn oníṣàngó náà ni wọ́n ní ó wá rí ọmọ rẹ̀ tí ń jẹ láàrin ìjà fi ṣá Ramadan nínú oṣù Ramadan lọ́sàn-án àwẹ̀ ó wá gbóúnjẹ síta ní wá jẹ fádàrábàwò lọ́dí bá ń sọ ìdídá ó wá ná ọmọ bí ìjọ àjẹ láàrin ìjà náà ló ti nà lọ́dá sẹ̀rí àfọ̀ àyàn wá pé mọ̀ láyà wá gbọ́ ọmọ lọ́dún kékeré ló dé bàbá wọn wá sọ pé nítorí wọn nà ní pé kọ̀ọ̀kan àwẹ̀ Ramadan àwọn mùsùlùmí lé ó rí i pé gbogbo àwọn èèyàn gbà àwẹ̀ lásìkò yìí bó àti ẹ̀fẹ́ jẹun òun tó ń jẹ abá rẹ̀ kó wọn bá jẹun ó gbé wọlé ní òní máa jẹun sí ju ẹnu pé ń jẹun ní ìṣèjú aláwẹ̀ tó sì bá ọmọ rẹ̀ wí lọ́wọ́ ìjẹ́ náà sí kì í ṣaláwẹ̀ o èyí ń Ṣàngó ni o wọ́n ní wọ́n là máa ta ńgbà tọkùnrin yẹn farahawu alimu ọ̀kan náà wà ọba lálàrí aláṣẹ̀rírì lè ìsátì ọba nù ọlá ńlá lálẹ́jẹ̀ náà ó lálàrí lálẹ́jẹ̀ náà fakọ́lá làwọ́ wọn náà fáwọn aṣọ ń gbé alásítà Májúsì já ṣé iṣẹ́ yẹn ni àbí ń Ṣàngó àdúgbò wà ní fakọ́lá náà ó ní bẹ́ẹ̀ ni ó ló ní Ṣàngó lò ó lóun sì kírun rí ó ní ṣùgbọ́n nígbà tóun fẹ́ kú òun gbọ́ gbólóhùn kan sẹ̀mítù ní dá òun gbọ́ gbólóhùn kan tí wọ́n sọ pé fákìrì múhù bí òye mẹ́tì Ramadan òun gbọ́ tí àwọn òun gbọ́ nǹkan tó wọ́n bẹ́ẹ̀ ń tọ́ sọ tí wọ́n sọ pé ẹni tó fẹ́ kú ìtẹ́mi rẹ̀ fẹ́ jáde yìí o fákìrì múhù bí òye mẹ́tì Ramadan ẹ pọ́n lé torí pò náà pọ́n Ramadan ni ẹ má fi sípò àwọn tí ń sin náà mọ́ látẹ́jí àlùkù fi máa ń ṣe láti Májúsì yá ẹ má fi sí ààyè àwọn tí àwọn Ṣàngó wà mọ́ ẹ yọ kúrò láàrin wọn bí òye mẹ́tì Ramadan torí pọ́n Ramadan ni ó túmọ̀ sí pé bóyá bá ṣe mùsùlùmí gan tó bá pọ́n Ramadan ni ó tún ní ládá tó gbà ẹni tó bá wá já láwẹ̀ wáyé o ní téèyàn máa ṣe téèyàn fi rojú Ọlọ́run náà ni pé kó jẹ́ ẹni tí ó rọ̀ fáwọn èèyàn ẹni tó bá gbààwẹ̀ kì í mọ̀ sí dàgídíjàgan ààrẹ tí ẹ̀ fa àyè gbá níbi ìgbà tẹ̀tẹ̀ pọ́ sí ara ẹnu ẹ̀ ti rọ bọ́ bá jẹ́ ní ìbá wà tọ́kátìfù tẹ́lẹ̀ kan tí máa ń sọ̀rọ̀ pọ̀ ìgbà ní ó lè sọ̀rọ̀ kí alágbájá tí ẹ̀ fọ́ọ̀nù látàn ṣe mọ̀ pé ààwẹ̀ ti tọ́ lára ni nítorí pé àsìkò tá a wà yìí àsìkò ní àwọn ojú rẹ̀ Ọlọ́run èèyàn ṣe dàgídíjàgan èèyàn fa burú kànyàn lóòótọ́ kọ̀ gbọ́ àgbọ̀rọ̀ sábúrú síyàn nígbà táyò tí ì dé ṣùgbọ́n tinú àwẹ̀ yìí àánú lágbọ́dọ̀ mọ̀ sí fúnra wa gbogbo ẹni tó bá sì sàánú náà àwẹ̀ òun náà ra àánú gbà nítorí ìdí èyí wàhálà wa tọ̀sán tòru Ọlọ́run níjọ́ bá omi o àṣetáàní fẹ́ ká ṣe láàárọ̀ ká ṣe lọ́sàn-án tó bá kù díẹ̀ tá a pàdé Ọlọ́run kọ́ dànù máa lọ Ọlọ́run níjọ́ dànù máa lọ́wọ́ wọ́n ní arákùnrin kan ó jẹ́ ẹni tí yìí máa ń ṣépè fún àṣetáàní lójoojúmọ́ alifa marati kana yalianu ibilisa kula yaumi alifa marati ima ṣe pé 1000 fún àṣà ìtàn lójoojúmọ́ wọ́n ní fanama fi sílì àìtín ọwọ́ àsùnjọ́ kan bí ìgbà tí yẹn rí pé ọ̀sán ti fẹ́ pọ́n tí ara àgànná máa ṣẹ́gi igi tí máa wà lára àgànná lọ́wọ́ ọ̀sán tí máa tutù ló bá lọ sùn bẹ́ẹ̀ súnmọ̀ tí ó sùn bẹ́ẹ̀ fa àìkásà àwúrọ̀ jùlọ lọ́kùnrin kan máa bọ̀ lọ́ba jí pé ndéndé ina da aita yuridu an yankoda ó ní àgbẹ̀lẹ̀ ìdífẹ́ wò ndéndé lọ́ba sáré dìde wọ́n ní fàmọ́ táàmù kàlámù kò tí ì parí ọ̀rọ̀ pé dìde ń bẹ̀ àtàwà káàdì àìtù bí ẹni àgbẹ̀lẹ̀ ṣe wálé wí lọ́ba wó ní arákùnrin wa ń bi ẹni tó jí léèrè pé mọ́ ní à ń ta ara abo ní ọ́ òní ẹ̀gbọ̀n náà wò ó tí ì sọ̀rọ̀ tán ó dẹ̀ ti wó ní tọ̀ bá rẹ̀ pàkọ́là ìbìlí ó lóun èṣù ni o akọ́ra àrọ́jùlù ọkùnrin wa sọ pé káífàtà fún àlàdé àṣà bóò ló ṣe ṣerú iṣẹ́ rí báyìí fún mi wọ́n àná alẹ́ ànúkà fi kúlì yaomi alifa marati èpè wá 1000 ní mọ̀mọ́ ṣe fún ọ lójoojúmọ́ ó sì wá lè ṣe oore tó tó ìfún mi ẹ̀mí ò ń bá bọ́ lónìí láì tí ì bá sọ pẹ́lọpẹ́ rẹ̀ wọ́n ní àṣetánù bá rẹ̀ nì ó ní ìwọ̀n lọ́mọ lóore yìí sọ̀rọ̀ ló ń fi ṣe o àtá látàmúdà ṣàyídà kọ́mọ́ ìwà lọ kúkú ṣàyídì ni o tí àtẹ́lẹ̀ ìbá ẹ̀wú pa ọ́ ní ìsàdìjẹ́ náà síréètì
èmi ò sì fẹ́ kó rí bẹ́ẹ̀ lójú kan wá lé òkú bẹ́ẹ̀. ó pọ̀ sí pé oore tí èṣù bá ṣe ń gbà míì ó fi ṣẹ̀dẹ̀ náà ni ọlọ́run wàhálà wa tọ̀sán tòru nínú àwẹ̀ ọlọ́mọdé ọgbọ́n omi àṣetán ọlọ́run níjọ́ jẹ wá lérè gbogbo ìta bá ṣe ọlọ́run bá àgbà lẹ́sìn ìyọnú ọlọ́run gbàdédé wà nù láyà kìbárù èyí tọ́lọ́run bá yọnú sí ní máa wọlé gbìyànjú ṣe jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́run bá ní ọ̀rọ̀ bì nítorí ọkọ̀ dààmú lásán náà ni ọlọ́mọdé àdààmú lásán gbogbo wa táwù àwù táfi rojú ọlọ́run kọ́ lọ́run jẹ́ àlè o èyí táwù tí ó dìbì ní ọlọ́run ní jẹ́ kí ó wọlé sí wa lára o ọlá láhàúlà wala quwwata illa billahi al-azim. Alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Sheikh tí wọ́n ti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run látàárọ̀ ọlọ́run ọba yóò bá a dúpẹ́ fún yín. A lérò pé ẹ̀yin ará ilé ti rí ọgbọ́n kan tàbí èkejì dìmú nínú ohun tí bàbá wa sọ yìí ni wípé béèyàn bá fẹ́ wá oore àfi kéèyàn wá lọ sọ́dọ̀ ọlọ́run. Ẹ̀gbọ́n tí ń sọ arákùnrin tí àṣà ìtọ́ni ẹni ègbéni tó lọ jí kúrò níbi tí kì bá ti rí ojú rere àánú ọlọ́run ọba tí ì bá ti rí gbà tó jẹ́ wípé òun kọ́kọ́ wò pé oore ló ṣe fóun ọlọ́run ọba kò ní jẹ́ kí àṣà ìtọ́n kó jẹ wá lérè o. ó dára jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká dójú ọjà ká wo tí wọ́n ní fún wa níbẹ̀ nígbà tí a bá padà dé a máa bọ́ sí abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò tí a pè ní abala ìbéèrè àti ìdáhùn. Salamu alaikum. Alhamdulillahi rabbil alamin. A kí yín káàbọ̀ padà sí orí ètò. Ẹ káàbọ̀ sí abala ìbéèrè àti ìdáhùn níbi tí èmi ò ti láǹfààní láti bi àwọn ṣèékì wa ní ìbéèrè. Lẹ́yìn èyí ẹ̀yin ará ilé náà láǹfààní láti fi ìbéèrè yín ṣọwọ́ sí àwọn nọ́mbà tó ń kọjá ní ojúmọ́ọ̀máwòrán yín. Bákan náà ni ẹ láǹfààní láti fi ìbéèrè yín ṣọwọ́ sí comment section tí a sì máa láǹfààní láti dáhùn pẹ̀lú ògo Ọlọ́run bá. Aláàjì ẹ dákun ǹjẹ́ iṣẹ́ olóore kan wà tí èèyàn lè ṣe nínú àwẹ̀ Ramadan? Ẹ bá ṣe ń sọ wípé àwẹ̀ oṣù yìí ó ní ọlá tó pọ̀ rẹpẹtẹ. Ǹjẹ́ iṣẹ́ olóore kan wà téèyàn lè ṣe tó yẹ pé tó bá ṣe kò ní ládàá kankan tí ó gbà? ó pọ̀ kọ́lọ́run mọ́ ra níṣẹ́ ibi. Àmín Allah. gbogbo ẹni tó bá já sí pé ọlọ́mú owó ẹ̀jẹ̀ tó wá lóun fi ń ṣe sàrà fáwọn èèyàn wà lọ ra ráìsì àpò bíi 100 àbọ̀ lọ ra trailer of rice wọ́n á ha fáwọn èèyàn àbáhàmọ̀ ṣúra wọ́n á dàlù láyà nítorí pé owó ẹ̀jẹ̀ ni. irú Abdulrahman ní ará Ìlọrin tó lọ pa ọmọ ọlọ́mọ tó yẹ pé àwọn ibi ti gbẹ́mìí lé páwọn náà ti lọ́mọ kan tí àwọn náà náwó lé lórí tí ó fáwọn lóúnjẹ lálẹ́ tó lọ pieces ẹ̀ lọ́kọ̀ọ̀kan. kílẹ̀yàn kálásì rẹ̀ ò tún sìn tí ọwọ́ amówó ohun tí wọ́n ń ná tí lóun fi ń ṣe Ramadan àbáhàmọ̀ ṣúra ni olówó kú dànù bí èlùbọ̀ ni. gbogbo ẹni tó wà ń kó bẹ́ẹ̀ tó yẹ pé owó ẹ̀jẹ̀ ní bá fi ń fíìdì àwọn èèyàn nínú àwẹ̀ wọ́n kàn ń ṣe fàájì lásán so kò ní ládàá kankan torí pé Ọlọ́run orí kọ̀rọ̀ rẹ̀. Bàbá wa tí a bá wo àwùjọ wa bó ṣe rí lénìí a rí wípé oríṣiríṣi àwọn ìwà ìbàjẹ́ míì ló tún gbogbo ṣùgbọ́n èyí tí mo rò wípé ó tiẹ̀ ń ṣàkóbá fáwọn aláwẹ̀ lásìkò yìí ó ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń wọ aṣọ ìwọ̀kuwọ̀ nígboro aṣọ sí òkè sílẹ̀ sísàlẹ̀ sílẹ̀ báwo ni àwa aláwọ̀ ṣe mórí bọ́ ní inú àwọn ewu tó rọ̀gbà yí àwùjọ kẹrí ìyẹn wíwú àkọ́kọ́ kò ṣẹ̀ṣẹ̀ mẹ́ ọ̀ṣìdáwẹ̀ ní ọkàn sáìtì ẹ̀dá ojú ẹ̀ sì àrígbójúgbò ṣùgbọ́n ìdíyàn máa sọ pé ọmọ yìí ó tún wá padà wò ní tó dẹ̀sẹ̀ àkọ́kọ́ tíyàn sí ìsìnkú sáàní díjú ń gbòrò àwọn àbáwọ̀ àgbàlagbà wọ́n ní asínwín wẹ̀wù méjìlá ọ̀kan kan ò balẹ̀ ajere ẹ̀wù ní wọ́ káàkẹ́sì máa gbọ́ mi tó bá tọ́jú atọ́tẹ̀ tán àtún lè tìró àtúnwá fílọ́ọ̀fíńdà lè àwádà bí ajá kó ẹni bá bímọ bí rẹ̀ ó ti dáràn mọ́ràn kó o tó mọ̀ bó orí yàhé ọdọjọ́ alẹ́ tí gbogbo ayé bá lò ẹ́ tó gbòòbí kí sá ìgbà yẹn ló máa gbà pọ̀ jẹ̀bi Ọlọ́run. gbogbo àwọn ẹja mójútó wọn bọ́ àwọn òbí kan ló bí àwọn ọmọ yẹn tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n sàn ọmọ àwọn jásí nìyẹn kì í ṣe múgùn ń tẹ́lẹ̀ mí kà sínú pé ọmọ já ní fi ń wọ́sọ̀ ọ̀pọ̀ ọ̀sùn àpáàdé wò. ẹ̀yin ará ilé tẹ́yìn náà bá ní ìbéèrè kan àbí omi tí ẹ fẹ́ bi àwọn ṣèékì wa ẹ máa bá a fi ṣọwọ́ sójú àwọn nọ́mbà tó ń kọjá lójú móhùnmáwòrán yín tàbí kí ẹ máa fi bá wa ṣọwọ́ sí comment section. Alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa láǹfààní láti ṣe tèní Ramadan ọjọ́ 13 nínú oṣù Abiyì
oṣù àpọ́nlé oṣù ẹ̀yẹ ni bàbá wa ǹjẹ́ tí a bá tún pè yín láti wá sí orí ètò wáàsí àwẹ̀ lọ́jọ́ mi jẹ́ tún láǹfààní àti dàmà pẹ̀lú ògbó ọlọ́run fún àlàáfíà. àmín ya Allah. Ó dà ẹ ṣeun ẹ bá wa kí àwọn ará ilé kí ẹ sì bá wa dágbére fún wọn. ará ilé pé a kú òǹgbẹ o èmi ò rẹ̀yìn oṣù ilé òní jásìmọ̀ fún wa o ọlá aláhàúlà wàlá quwwata illa billahi lazim. Alhamdulillah a kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa lórí ìkànnì Jígí Alára ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa bákan náà ní kẹ́ tan notification yín títí ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní àti pàdé àwọn olùkú wa lórí àkọ́tún ètò wáàsí àwẹ̀ orúkọ tèmi ò tí ì yí padà o Abdulhakeem Adétọ́lá Adémọ́lá Mr. Royalty lórúkọ mi tí mò ń kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.